ọmọ ìyà tó ń bí ń jẹ lórí ọmọ pọ̀. Ṣé ń jẹ́ tí òǹbí yóò sùn lébi ni nítorí kọ́mọ ó lè jẹ? Níjọ́ tó òǹbí ó gbààwẹ̀ nítorí kọ́mọ ó lè jẹ? Níjọ́ tóbí ó fi ebi mọ́nú nítorí kí ọmọ ó lè lọ iléèwé? Ṣé ń la fẹ́ sọ ni? Ìyà tó òǹbí jẹ pọ̀ lórí ọmọ gan. Kí Ọlọ́run jẹ́ kí gbogbo abiyamọ ayé kó jèrè ọmọ, ká sì má fọwọ́ wa gbọ́mọ sin. Àwa ṣe bí ń tọ́ rọrùn ní tá a bá rí pé tó lágbájá níyàwó ń ṣàbíamọ, tàmẹ̀dó níyàwó ń ṣàbíamọ. Ọdún tá a ṣe fídọ́ọ̀mù náà iná la fóbìnrin lóyún. Mo kọ́ lọ bá mọ́ mi pé tó mọ́ mi mọ̀ bọ́mọbìnrin kan ṣeré. Mọ́ mi ní títí apá rẹ̀ bá ti gbé inú mi inú lèmi náà ń jó jàgé ní yòdò mọ̀ ń sọ fáwọn ọ̀rẹ́ mi pé mo mọ̀ fóbìnrin lóyún. Èmi náà wò pé èmi náà ti dọkùnrin. Àṣé tí ń bẹ lẹ́yìn ọ̀fà jèjé lọ. Ọlágbára. Mo lo Èkó mo bọ̀ nígbà tí bùkátà dé tí ò sí nǹkan kan, kò sí wájú kò sí lẹ́yìn. Àṣé téèyàn bá ń ṣe nǹkan gbà mí tó bá padà yáyọ́ padà kù yàn nìkan. Àbí ṣé nípa in téèyàn ń fara dà, ìdojúkọ téèyàn rí lára ìyàwó ni téèyàn fara dà ni nítorí ọmọ kéèyàn lè jèrè ọmọ ni. Àìmọye ọ̀rọ̀ téèyàn gbọ́ tí ó jẹ́ ìbànújẹ́ ọkàn téèyàn ò sì gbọdọ̀ fèsì lórí kéèyàn lè jèrè ọmọ. Ṣé ń la fẹ́ sọ ni? Àbí gbogbo ohun tí èèyàn ti rí tó jẹ́ ìrírí tí ó jẹ́ nǹkan tí ẹ̀mí èèyàn kọ̀ nítorí ọmọ téèyàn sì fara dà. Kí Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kó jẹ́ kábíamọ jèrè ọmọ. In tí ń pè ní ọmọ, in tó kó sínú pọ̀ gan-an.